Sister mi kan a jọ sọ̀rọ̀ lánàá, sister Bọ́sẹ̀ GMK. A jọ sọ̀rọ̀ lánàá. Wọ́n gbé fídíò mi kan. Wọ́n ní kí ni ìtumọ̀ companion tí ìbá ṣe pé at the end of the day náà pé bóyá mò ń sọ ẹnu fi sọ̀rọ̀ ni. Tí mo sọ pé tó bá pọ̀dọ̀ àwọn àti tó ń tọ́kọ ni pé kò sí ìyàtọ̀. Mo wá ṣàlàyé fún wọn. Ṣé rí lórí péèjì mi tí n bá sọ̀rọ̀ nípa companion, mo ti ṣe fídíò yẹn rí. Mo ní ọ̀nà méjì ló pín sí. Mo ní ṣùgbọ́n ẹ̀kan lèmi mú níbẹ̀. Àwọn companion kan wà tó pé jẹ́ ká máa dóra wọn. Mo hate statement yẹn bàjẹ́. Jẹ́ ká kàn máa dóra wa. Mo hate statement yẹn. Ní tí mi bá dẹ̀ lè ṣe, mi ò lè fúnyàn láti ṣe. That is why tẹ́ máa rí ọ̀pọ̀lọpọ̀ obìnrin pẹ́ lórí péèjì mi. Torí nǹkan tí wọ́n wá yàtọ̀ sí pé jẹ́ ká máa dóra wa. Èmi pẹ̀lú ẹ̀ka kan máa bára wa sùn. So that is why tẹ́ rí àwọn obìnrin pẹ́ lórí péèjì mi. Torí nǹkan tí wọ́n wá wọn tí rí. Companion táwọn wá ni wípé bímọ mọ́ o, ṣùgbọ́n a máa fẹ́ra. Companion tèmi mọ̀ nìyẹn. Mi ì dẹ̀ fẹ́ dágbé mọ́. Ìtí mo ti dágbé ó ti ṣú mi. Jẹ́ ká kàn fẹ́ra wa. Ní bímọ fúnra wa àti lọ́mọ tó tó wa. Ká jọ lo ìyókù ayé wa. Ó yàtọ̀ sí companion wípé ká dẹ̀ máa dóra wa lásán. Ọ̀rọ̀ yẹn kò mí ń like ẹ̀. So mi dẹ̀ lè jẹ́ kẹ́nìkan wá bá mi kó sọ pé dákun bá mi wẹ́nìkan tá máa dóra wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá ti wá báyìí máa gbá wọn sí blocking. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó bá ti wá pé ẹni tí màá kàn máa dó lásán náà ni mo kàn wá tájú wọn. Statement yẹn mú mi kí n block wọn. Òní mo wá pè wọ́n mo ní companion tèmi ó yàtọ̀ sí yẹn. Ṣé n pé lọ́dọ̀ àwọn àǹtí àwọn tó wọ́n wá ara wọn ni mo wẹ́ni tí màá dó wọ́n á dẹ̀ fún wọn. Mo wẹ́ni tá máa gbéra wa pé website wọn nǹkan tán ṣe níbẹ̀ ni wàá lọ bẹ̀ wá mẹ́rin tí wà ẹjọ́ pàdé ẹjọ́ bára ń sùn. Tèmi yàtọ̀ sí yẹn. That's why àwọn tó bá wà ní péjì mi tán fi máa ń pẹ́ because àwọn nǹkan mi táwọn ọkùnrin wá ó yàtọ̀ sí nǹkan tóbìnrin ń wá. Ọkùnrin tó bá sì wá bá ń tó ní àwọn oníyàwó ṣé ìyàwó kejì ló ń wá. Mi ní discourage kó mọ̀ fẹ́ ìyàwó méjì o. Tèmi ò sọ pé èmi gẹ́gẹ́ lórógún mo ti jáde. Second wife ni mọ́mì mi. So tó bá yẹ pé ìyàwó méjì ló wù ọ́ fine o lè fẹ́. Mi ní kó má fẹ́ o lè rẹ́ni tó wù ẹ́ mẹ́ kó fẹ́ second wife tó bá ti gbà choice ẹnìyẹn ni. Àmọ́ kó wá bẹ̀ mí gangan kó sọ pé mi ò ní ìdíyàwó mi dẹ̀ ní ìdí companion tí mo ní ìdí ni pé ká máa bára wa sùn. Ọ̀rọ̀ yẹn ó rí bákan létí tèmi. So èmi gan ò lè ṣe. Ẹnì kan ò lè wá bá mi sí mẹ́rin kan tí mo kàn fẹ́ fún ẹni pé mo kákan dẹ̀ máa bára wa sùn. Ọ̀rọ̀ yẹn bí mi nínú ó máa irritate mi. So wàá wá bá mi wàá sọ bẹ́ẹ̀ màá wá fi obìnrin ẹlẹgbẹ́ mi fẹ́ màá ní máa bá a sùn lásán. That is why mo máa sọ pé ṣe bá yẹ pé second wife lè fẹ́ ìwọ náà nǹkan báyìí ni wọ́n níyàwó tó bá lè gbà fún wọn. Tó bá dẹ̀ try ara wọn tí ò bá work fine. Pé kò work ni oníkálukú á lọ. But láti ìbẹ̀rẹ̀ kí wọ́n sọ pé tó ẹni ò ní ìdíyàwó ẹni tó máa bá sùn ló ń wá mi ì ṣe lọ́dọ̀ mi. Ìdí nìyẹn tí ẹ fi rí pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà tí wọ́n bá ti ń wá lùkàn bẹ́ẹ̀ wọn ò ní rí. Torí tóbìnrin bá ti dọ́dọ̀ wọn tó bá ti ní pé nǹkan tí mò ń fẹ́ ni obìnrin náà á sá fún wọn. Obìnrin máa sá fún wọn wọn ò ní rí. Ọkùnrin tó bá ti ń sọ bẹ́ẹ̀ gan kò ní rí especially ní péjì mi. Mo máa ń sòtítọ́ fún wọn. Màá ní ó rí àkẹ́tọ́ rá àwọn obìnrin nínú péjì mi kan sọ pé nǹkan tí mò ń wá ni. Àwọn tó bá ti wá tán ti sọ bẹ́ẹ̀ rí mi lè dá wọn lóhùn mọ́ àwọn náà ti mọ̀. Mo ti rẹ́ nìkan tó ní bá mi wóbìnrin tó dáa tó lówó lọ́wọ́ tá máa dóra wa tó máa náwó fún mi. Mo wá wò mo ní péjì mi ti ẹ̀ dá lóhùn. So irú yẹn mi like ọ̀rọ̀ yẹn hard létí mi somehow. Kò sọ fún mi ní péjì mi ṣé ìgbà tí mo ti ń polówó kó ní àbí mo polówó bò pé bò fẹ́ wà bò àánú wà mi ì ṣeré ẹ̀ ní péjì mi. So ẹ̀yin tẹ́ bá ń wáyàn ní companion ìtumọ̀ companion tèmi lèmi sọ fún yín tó o ní ìdí companion ò lọ́mọ mọ́ ò ní fẹ́ ọmọ mọ́ ò fẹ́ ìwọ náà ò fẹ́ ọmọ mọ́ eléyìí náà ò fẹ́ ẹ fẹ́ wá papọ̀ láti lo ọjọ́ alẹ́ yín pọ̀ òun ni companion tọ̀dọ̀ mi kì í ṣe companion pé ẹ fún mi lẹ́nìkan ká máa bára wa sùn mi ò fẹ́ rú ẹ̀ mi ì ṣe rú ẹ̀ á dára fún wa ọ̀rọ̀ ṣítì ni. Òun ló dífá fún fídíò Madam Juliana tí mo rí lánàá nígbà tí wọ́n ní tán ń ṣe bí ẹ ń fẹ́ wàásù sáwọn ìyàwó ìránṣẹ́ Ọlọ́run pé àwọn pastors kan wá ń bá wọ́n wá ń béèrè companion wọ́n wá ń gba fọ́ọ̀mù. Mo wá ṣe fídíò mo ní káwọn fans ní bá mi tag mọ́mì yẹn pé mi ò ní direct contact wọn pé ẹ mọ̀ fún pastor kankan ní companion àdàpè àgbèrè náà ní companion ìyàwó ó ní kí wọ́n fẹ́. So mo ṣe fídíò yẹn ọwọ́ ọ̀rọ̀lẹ́ mo rí kọ́ yẹn mo kàn gbé because I don't always speak up ẹ̀mí mi kàn ní gbé wọ́n wá bá ní àpé mọ́mí Juliana ló ń sọ̀rọ̀ wọ́n ṣáà ṣàlàyé pé kì í ṣe companion fornication làwọn ń sọ o pé ìyàwó náà ni wọ́n á fẹ́ra wọn ní culturally náà ni families will be involved pé ṣùgbọ́n kò ní sí pé wọ́n tún ṣẹ̀ṣẹ̀ ń bímọ àtúnṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ another family pé nǹkan táwọn ń sọ nìyẹn kì í ṣe companion adultery o làwọn míì and we spoke at length ṣé ẹ rí
lára àwọn nǹkan tí ó ń fa wàhálà nínú society àwọn tí wọ́n jẹ́ ìránṣẹ́ Ọlọ́run táwọn ìyàwó wọn ń fìyà òbò jẹ wọ́n táwọn ìyàwó wọn ń frustrate ayé wọn is one of the problem we have even in religious bodies. Torí pásítọ̀ tí yóò bó ti jẹ tó ti wàásù síyàn tó ṣe pọ̀ ní tó lọ́ọ́ rẹ̀ ń tòsí ẹni tí ń wàásù sí nítorí òbò ẹ rí wípé rù yẹn yóò mọ̀ fojú ọwọ́ ṣiṣẹ́ yóò mọ̀ fẹ̀yìn ẹsẹ̀ yìí dànù ni. Mo rí tí mọ̀mí Mariam Balógun tí wọ́n kọ́mẹ́ǹtì pé wá ìtàn kúkú ṣe báwọn ìyàwó pásítọ̀ ń sọ̀rọ̀ ẹ̀yin ò mọ̀ wípé àwọn tí wọ́n stubborn jù tán sọ̀rọ̀ ó bá sọ̀rọ̀ láyé èèyàn ìyàwó pásítọ̀ ni wọ́n burú ju the little ones wọn tẹ́mi ti bá pàdé o large percentage of them ọkùnrin kó tó gbéra lọ sọ wípé òun fẹ́ fẹ́ ìyàwó pàápàá jùlọ ọkùnrin tó jẹ́ kírísítíẹ̀nì ó ti ní iye ọdún tó ti ń get frustration nínú ilé pásítọ̀ míì wà tán ni wà torí iṣẹ́ ìránṣẹ́ ó yàtọ̀ sí character bẹ́ẹ̀ majority àwọn ìránṣẹ́ Ọlọ́run ní ìyà òbò ń jẹ ẹ̀yin tẹ́ wá lọ comment section tẹ́ wá lọ ń sọ̀sọ́kúsọ tẹ́ ń sọ pé ta ló sọ pé Ọlọ́run recognize ìyàwó kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ létà ṣé wọ́n mọ Ọlọ́run tó fi mọ ẹni tí Ọlọ́run recognize gẹ́gẹ́ bí ìyàwó gbogbo ẹni ó bá ti sanwó orí rẹ̀ ìyàwó ni bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó máa ti pay dowry ẹ̀ mo rí tí pásítọ̀ kan náà ní àwọn the fear of losing female members ni ò jẹ́ káwọn ó lè mọ fi gbogbo ẹnu sọ àwọn ò fẹ́ lose female fẹ́ lose female members kò jẹ́ ká ẹ lè sọ fún wọn pé tó o bá fìyà òbòjì ọkọ ẹ ó máa fẹ́ yàwó mi lè sọ yẹn are you not losing them to Islam ṣé ẹ máa lose àwọn Christian sisters sí Islam ṣé ẹ máa lose wọn look at the high rate of divorce in the society mi ló kó àtòbò nìkan ló ń fa divorce o but ó carry large percentage pastor tí yóò bó ti jẹ báwo ló ṣe fẹ́ finú fídọ̀ wàásù pẹ̀lú gbogbo àwọn ìdí ose ìdí arẹ́rẹ́ ìdí akarabata ẹlòmíì ò wọṣọ wá ṣọ́ọ̀ṣì báyìí ìwọ tó ọjọ́bìnrin gan inú ọmọ bí ọ ni pásítọ̀ tí yóò bó ti jẹ tí ò tán fún lóbòdó ńlé báwo ni ò ṣe ní lọ mọ́ bá àwọn ọmọ ìjọ sùn káàkiri ìwọ kan wá dé ẹ wá ní oríṣìí pásítọ̀ méjì ló wà a ní àwọn pásítọ̀ tí wọ́n fi sórí ìjọ tí wọ́n ń san sálárì fún a sì ní àwọn tó ṣe pòun fún rẹ̀ ló ní ìjọ rẹ̀ sórí ẹni tí wọ́n ń san sálárì fún yẹn tán níṣẹ́ mi ìyàtọ̀ fúnṣẹ́ ìránṣẹ́ àwọn nìyá lè jẹ tó bá fẹ́ yàwó èmi ò subscribe adultery àbí fornication mi ì subscribe sí yẹn because ẹni tó ń yàn lálẹ́ girlfriend tó ń dó yẹn nísìn o lè kó àrùn látàrẹ̀ kì í ṣèwọ nìkan lọ́ọ́ mọ́ bá sùn ẹni tó lè gbà fún ẹkọ ọmọ bóun sùn láìfẹ́ òun yóò mọ gbàfẹ́ lómìn náà pásítọ̀ tí wọ́n fi. o kìnnì kan yẹn ṣé ẹ rí companion tẹ́lẹ̀ fẹ́ bá wọn wáyẹn náà adapẹ́ alẹ́ ní companion I'm telling you kò sí yàtọ̀ nínú companion tẹ́yìn tán wá bá yín páwọn nídìí yẹn kò sí yàtọ̀ nínú companion yẹn àti ẹni tó fẹ́ fún wọn ní òbò booster the same thing ni because kí láǹfààní companion wọn máa padà dóra wọn náà ni adapẹ́ alẹ́ adapẹ́ agbèrè náà ni companion àwọn pastors tán wá ń bá yín tíyàwó wọn ò fún wọn lóbòdù ìyàwó ni kẹ́ ẹ bá wọn wá jẹ́ mọ̀ pé ó ti pẹ́ tí mo ti ń sọ̀rọ̀ yìí mi ìmọ̀gbà tí mo tẹ tó come across page mi so yẹn ma I've been saying this over the years ẹ má bá anybody dálé ìyàwó ni kó o ṣe ìyẹn lọ́lọ́run recognize instead ẹ fi máa bá wọn wá companion kí láǹfààní àlè náà làdà pé companion náà àlè náà ni because ẹni tó kàn ń fún wọn lóbò booster yẹn òun kàn fi gbogbo ẹnu pé tiẹ̀ ni àwọn pastors tẹni wọ́n wá ń bá yín ipe ẹlòmíì ò gba fọ́ọ̀mù yóò tún lóhùn ṣe yóò tún padà wá yóò tún fọ́ọ̀mù gbà yóò tún lóhùn ṣe mọ́ because many of them kò wọ́n láti ṣe ńgbà tó ti jẹ́ pé ẹni tó fẹ́ wọn ni ò mọ iyì wọn yẹn nídìí kẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ companion yẹn náà is as good as fornication ẹ̀ṣẹ̀ náà ni wọ́n dá tó o bá ti ṣèwádìí tó o bá ti rí wípé èèyàn gidi ni ìyàwó ẹ̀ ni ò mọ iyì ẹ̀ mọ́ bá ọkùnrin kankan dálé wọ́n jẹ́ kán fi religion bá yé ẹ jẹ́ mi ò lè fẹ́ yàwó méjì Christian ni mi kò lè fẹ́ yàwó méjì ó dẹ̀ lè dóbò méjì ẹ̀tàn ní gbogbo ẹ̀ ìyàwó ṣé yẹn mà ìyàwó ni kẹ́ ẹ bá wọn fẹ́ ẹ bá wọn wọ́n ọmọbìnrin tó decent tó lè fẹ́ ṣe ìyàwó tó máa fẹ́ culturally tó máa dáná fún tó máa fẹ́ ṣùgbọ́n companion náà wá kò sí àdàpé alẹ́ ní companion kí ni ṣe bọ́ máa padà dóra wọn náà ni so companion tẹ́yìn lẹ́yìn bá wọn wá yẹn sìn kí ló fi yàtọ̀ sí ẹni tẹ́ ẹ sọ pé ń fún wọn lóbò booster òbò náà níṣẹ́ pásítọ̀ ọkùnrin tó wá bá yín sọkùnrin ẹgbẹ́ lè máa bá wá ẹ lè bá wọ́kùnrin ẹgbẹ́ as companion obìnrin tó lóbò tó lè dó náà lè máa bá wá so companion tẹ́yìn bá wá yẹn kò yàtọ̀ fún òbò booster tẹ́níyà kan fún àwọn tán lọ ń bá wọn torí nínú fídíò yìí ẹ ṣàlàyé pé káwọn obìnrin yẹn kan máa dúpẹ́ pé àwọn ọkọ wọn ò lọ sọ́dọ̀ àwọn tán fún wọn ní òbò promo tí n bá gbọ́ fídíò yìí dáadáa bẹ́ẹ̀ pé ọ̀dọ̀ yín náà wá láti wá companion tẹ́yìn ó fún wọn yẹn kò yàtọ̀ sí pé bóbò náà ni yóò wà nídìí ẹni tẹ́ fẹ́ gbé fún wọn as companion so kò yàtọ̀ sáwọn tán fún wọn lóbò booster anybody tó bá ti take tó ní for granted ó parí nìyẹn mọ́dọ̀ mi mọ́dọ̀ rẹ̀ mi ò bó tiẹ̀ ní ó fọwọ́ mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó ìránṣẹ́ Ọlọ́run tán dambarú iṣẹ́ ìránṣẹ́ ọkọ wọn wà lára àwọn ìṣòro tá a ní lórílẹ̀‐èdè Nàìjíríà ní orílẹ̀‐èdè àgbáyé gan ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ tán ti wàásù fáwọn èèyàn àwọn náà tó lọ ń tòsí àwọn tán ti wàásù fún látàrí pé wọn rògbòdù nínú ilé it is not a new thing or a problem that just starts today
bẹ́ẹ̀ ni èmi ò kí ń ṣe matchmaking lórí page mi ò dẹ̀ kí ń connect èèyàn mọ́yàn because I don't believe in it. I believe in natural love kéèyàn méjì ríra wọn kán nífẹ̀ẹ́ ara wọn. ṣùgbọ́n any pastor tó bá ti wá bá yín and I'm very sure that you too you are a religious person ẹ̀ dẹ̀ kí ń ṣe òpè ṣóyè yín mà ẹ mọ̀ bẹ́ẹ̀ anybody wà companion àdàpè alẹ́ ni jẹ́ companion tó bá mọ̀ pé òun nídìí ìyàwó mi kó lọ fẹ́ yàwó mi ìdángájíá ṣóyè yín mà companion tán wá bá yín bá àdàpè alẹ́ náà ni wọ́n padà mọ òbó kódẹ́ẹ̀dì òbó tẹ́ ní lọ síbi tán lọ́hùn iná sẹ́ẹ̀mù náà ni sẹ́ẹ̀mù